ẹ̀yin tí Ọlọ́run gbà fún tí ẹ decide pé tèmi lè máa ṣe Olódùmarè ò ní fi yín sílẹ̀ ṣe rí ìdí tí mo fi gẹ́ẹ̀tì yín bí eléyìí ni pé mo ní problem nílé owó ti wà lọ́wọ́ mi no doubt about that ṣùgbọ́n ìyàwó tí mo fẹ́ mo ní problem pẹ̀lú ẹ̀ kò mara mú kò mọ oúnjẹ ṣe ìjà pọ̀ jù láńlọ́ọ̀dù bíi 9 ládùúgbò ló ti kán lẹ́yìn ilé bíi 4 ni mo kọ́ tí Ọlọ́run ṣe fún mi lọ́wọ́ ìyàrá mi fẹ́ kẹ́ ẹ wà dáadáa torí mọ̀ kọ́ wọn dáadáa lẹ́yìn máa jẹ́ ọkàn mi ní Ifá ti jẹ́ kí n mọ̀. ìdúná gbogbo ìtọ́ sọ́dọ̀ ìgbéyàwó kan ẹ̀dá kan lèyàn fẹ́ náà bàbá yóò bá sọ́ra wọn mọ̀ ká fún náà ni ẹ̀wọ́ ti ẹ̀ náà méjèèjì ṣé ó mú ìkan kó fi kan sí èmi náà kẹ́ntẹ̀ mọ́ bá ń gírísì àyà mi. jọ̀ọ́ bàbá Saheed inú mi ò dáa adẹ̀ tí ń bọ̀ ti pẹ́ àwọn méjèèjì tó rí Ifálógẹ́ẹ̀tì wọn fún mi ẹ mà rí nǹkan bí eléyìí ẹ̀yọ́ mi má bínú o àgbéréwùnà kí àásà àwọ̀bọ bí wọn ti mí ṣe láyé náà ó wèrò ọ̀run ìwọ ò tẹ̀ lọ́rọ̀ bìrìtìkó nìyẹn tó o bá tẹ̀ lọ́rọ̀ bìrìtìkó wàá mọ̀ pé bìrìtìkó sọ wípé annoyance is the beautiful of 2 faces kò yé ẹni nǹkan ẹni kì í di méjì kí ni obì ni Ifálógẹ́ẹ̀tì wọn fún mi. eléyìí tí ń fọwọ́ pa mí ń bí ládàá tí ń bá mi ń ṣeré. kò jẹ́ ṣe bẹ́ẹ̀ Ifá ò ní jẹ́ sẹ́rẹ́jọ bí ẹbọra tó máa ń fi style gun iná lẹ́sìn kò lè jẹ́ kó ṣe irú yẹn sí ẹ àfi tó bá ń ṣe sí mi tí wọ́n ń jí lò ń bẹ̀. ọmọ mi lójú mi. mi ò wọ ẹ àwọn ọmọ ìyàwó Ifá ni wọ́n. ẹdún hello tani ẹ tani bàbá òyìnbó yèsẹ jẹ bẹ́ẹ̀ ṣé Obama no mi ò mẹ́ta pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àfin ló ń bá mi sọ̀rọ̀ mo fẹ́ kó stop ẹ̀ if na player if it is player mi ò fẹ́ gbọ́rọ̀ ẹ mọ́ kí ló dé kí ni mo ṣe fún ẹ gbogbo logistic tó ń lò fún mi gbẹ gbogbo ẹnu burúkú sọ̀hún ìwọ máa fi 3,000 kọ́ 300,000 fún mi olóòrìnà jọ̀ọ́ ìwà ni kì í má ba ẹ̀sìn mọ́ mo ní mi ò no. The number you are calling is not available. The number you are calling is not available. Please try again. ẹ ṣe. olórí burúkú ni wọn sórí ńgbà fi wọn bá ṣàbòsí wọn làwọn ò ríran àṣà ìjọ ọ̀kadà ti ń palẹ̀ èèyàn mọ́lẹ́kọ̀ọ́ ọ̀kadà ọ̀gbáfin lójú mi rí. wọ́n gbọ́n gan. bí wọ́n ti ní wọn ò ríran àṣà tó pé ọ̀kadà gbáyàn báyìí gbá àfilọ́gbà ìrọ́. ó ti fàyè mi jẹ tó. bàbá kílítẹ̀ fún wa yín ní problem báyìí ẹ wò mo ní ọ̀nkò kan tó ṣe kí á ti gbà àwọn ilé ìka ìwé wọ́n tún fọpọlọ ṣiṣẹ́ tí ẹ bá máa yìí. ó lè torí rẹ̀ méjèèjì síra yín náà. ayé àjọ òní tiẹ̀ ó rí rí kan gbé sọnù bí ó ṣe bí ọmọ tá a bá ti parí ìyàwó tá a fẹ́ ṣe ó máa mú wá olóma wà lórí gbogbo property mi kò sí problem. ẹ ní problem. ọ̀rẹ́ wa ọdún bẹ́ẹ̀ wọ́n ṣàṣẹ lẹ́ẹ̀kejì kílẹ̀ rí. bí wọ́n ṣàṣẹ lẹ́kọ̀ọ́ wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n gba ago wọ́n gba ṣéènì wọ́n tún lù bọ́lẹ̀ mọ̀jẹ̀kẹ́nìkan ó mú boyfriend wà bọ̀ kó pè ní kàtẹ́kàbọ̀ ẹ̀yàn fún òun fún ọ ọgbà ọ̀pá ni o gbígbà pàgìdì bóbìnrin bá ti mọ́ kọ ìyá àyàn ó ṣe wedding o wọn ò bí ọ̀rẹ́ pé ìmọ̀ bó ṣe mọ̀ wá wù obìnrin oríṣi méjì ló wà take me to mama èyí ò ní tó fẹ́fẹ́ lé take me to bed pay me ìrìn àwọn ọmọdé wa ń ta ní ìsinyìí ṣe mẹ́ẹ̀kọ́bìnrin kan gbá ń pa wèrè wọ́n ti sọ́ọ̀sì tí kò jẹ́ o ti gbọ́ bẹ̀ náà nù. bàbá kí ni problem yìí ná tí bá mọ̀ pé mọ̀rọ̀ sọ̀gbọ́n kí ló tẹ̀ lọ sí AIT kí ló máa ṣe Newcastle kí ló máa mi sí àbẹ̀ tí orí yẹn bá pa àbí tí yẹn bá pa lórí kò ní kí yẹn má mọ̀rọ̀ sọ. kí ló dé pé ẹnu tí yín máa ń jábọ́ ṣé ìlè máa mọ títẹ̀ mi ló dà pé sẹ́ọ̀tẹ̀lẹ̀ ló ẹ fẹ́ tẹ́ àbí ojú yín tó dúdú bí ojú nà. ìrọ̀ ohun tó sọ yẹn níwèé ló ti wò ó torí pé wọ́n respect ara ẹ no tó bá jẹ́ pé o respect ara ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tèmi tó sọrí bíi sàré ajá o ní máa sọ ọ̀rọ̀ yẹn sáwọn wifes tí mo ní. ẹ jọjọjọjọ ní rẹ nana amúre ṣé torí wọn sọ̀rọ̀ àtẹ̀kẹ́ tó wọn máa rí